إنه من سليمان bàbá إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم bíjà bá mẹ́mẹ́ ẹja parí ẹ̀. إنه من سليمان وإنه بسم الله ساكيا بساتي لزازاتي ساكيا بغير الأحداث إلهي بسيد الجيلاني بأحمد الشيخ صلاتي هب لي إلهي فتياتي محسناتي مؤمناتي بالأولياء الرباني روح الشمائل أفريقيا ما هند قاتل أمريكا بشياب رصد من فيكا صنع فارس ميدادي ما زال قلبي لبيك ما زال قلبي لبيك 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 صادق تزل الشواغل بهواك صنع فارس ميداني يا حيا صلاتي خادمكم يا حيا صلاتي خادمكم من مشربكم من مذهبكم من مشربكم من مذهبكم لا ورث واهي فيضتكم دوام بسيد الجيلان يا شمائل زلوني نذر محمد بيوني زلوني نذر محمد بيوني يا لا شمائل زلوني نذر محمد بيوني لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الآجات آمين وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الآيات وبعد الممات آمين ìwọ tó bá máa pe Ọlọ́run lọ́wọ́ bá pàdé ní àyín lónìí tó sì máa pe Al-Qur'an ó tó ìyá bùkátà rẹ̀ dákun bá kíbọ̀ sí Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. tó bá wí lẹ́ẹ̀kan sí i bọ́lọ́mbà kó eré ibú mọ́ lálẹ́ yìí ọlá àwọn tí wọ́n fi dákun sí yóò kú dànù bá a tún gbé Allahu Akbar. Allahu Akbar.
inna Allaha witrun wa yuhibbul witra asolọ́lọ́hún ó sì nífẹ̀ẹ́ òǹkà so ẹlòmíì efi àìmọye mílíọ̀nù efi ra kó lè sọ̀rọ̀ kọ̀rọ̀rọ̀ sọ Allah. kọ̀rọ̀rọ̀ gbọ́ Allah. kódà kò lè rìn tọ́ba wọn máa gbé oore lọ́lọ́run ṣe fún ọ tóbi dé ẹ̀yìn wọ́n á dìde lọ́lẹ́ kẹ́dà Allahu akbar kabira. Allahu akbar kabira. kájọkó ìní ọ̀rọ̀ púpọ̀ Yakumullah. mo kí àwọn ẹ̀yà wa nílé sàlátì Damallahu ayatahunna. ọlọ́mọsàjárí pẹ́ ẹni ọba sàmì dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà. Àmín. mo kí àwọn ẹ̀yà wa nakibul ashraf àwọn ẹ̀yà wa fáàmì nùní mo wá kí àwọn maulana sheikh sasali asbunallah Aywa Allahu ta'ala. ọlọ́mọsàjárí pẹ́ Àmín. mo fi ti kí gbogbo àwọn ẹ̀yà wa alásàlátù mo wá kí àwọn ẹ̀yà wa láti Kútọ́nù mo kí asárí mo fi wọn kí gbogbo wọn mo kí àlífà táwéra wà ní lisanul kadiriyati fi biladi Kútọ́nù lálẹ́ Allah. ẹ̀sìn bá ń kí mo sí ọlọ́run Allahu akbar kabira. mo wá kí bàbá ẹ̀dín bí gbogbo mọ̀lúdì yìí bá ń tó báyìí anabi olówó Sallallahu alayhi wa sallam. ìta anabi ọba sì ní kò sóore mẹ́ àmọ́ lẹ́yìn olówó ti àwọn anabi inú ẹni ọlọ́run wáyé tì mí tí jí sí ọlọ́run tọrọ olówó bá dé ìnáwó bí àpàní Allah. òun náà ni bàbá àdínì àti ìyá àdínì àti ìyàwó kejì ẹni kẹjúkú Àmín. mo kí gbogbo ẹ̀yin tó yẹ kí n kí mo kí chairman masalasi mi agbẹ́sìngà Alhaji wa Abdul Hakim ẹni kẹjúkú Àmín. mo wá kí ẹkùn ọkọ òkè òkè tágìlì gbéra rẹ̀ ń yà aṣẹ́wò labibu lahabahaji Yakumullah. ẹni ọba wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́sí ọlọ́mọkà lọ́dún yìí Shehu. àwọn náà wẹ̀rẹ̀ wà ní lisanul kadiriyati fi biladi Kwara wa ma jawara lálẹ́ bí izinillah mo kí gbogbo ẹni tó ní kí wọn mo kí sheikhul khalqa Ayakumullah. alhalqatu sheikh Sheikhul halqa. baba Al-halqatu sheikh. ẹni kẹjúkú mo wá kí ọmọ àfa mi aṣẹ́wò sàrújì Allahu hayatahu. mo kí n púpọ̀ ẹni kẹjúkú Àmín. mo wá kí ọ̀jọ̀gbọ́n ni فيلسوف المتصوف محامي الكريم Allah. الشيخ ọlágójú ẹ̀dàgbọ́n bá kí bọ́ sí sẹ́wù ẹni kẹjúkú mo parí kíkí mi sọ́dọ̀ ọmọ ẹ̀yà mi Zainul Kadiriyati Mukaddamul Kulli ẹ̀kọ́ ọkọ̀ òkè inú àwọn àṣírí Ìlọrin nù ni àtàṣírí mo kí Khalifatul Khulafa fún tí ń jẹ́ gbogbo òkè ògùn
mo kí alifatul ulafa ẹkùn tagiri al-asadi asbunallah. Allah. mo kí gbogbo ẹni tí ó ní kíhun mo kí alifa baba wa Shehu Tijani l'Abẹ́òkúta mo kí yín púpọ̀ mo kí baba wa imaamu Sadu imaamu ọgbà Masha Allah. mo kí yín púpọ̀ Allah. mo wá kí baba wa lónìí tí bíbá yìí fi ń jẹ́ àmì. Abasha yẹn èyí tí bẹ́ẹ̀. lọ bí ẹ̀yin lọ́hùn. Ayakumullah. èèkàn nínú èèkàn lílu Ẹ̀gbá kò sólúwẹ̀ Aṣẹ́hù Ṣẹ̀yẹ Allah. ẹ wo bí wọ́n ti wọlé jẹ́jẹ́ bí ẹni tí ò jẹ́ nǹkan kan Ayakumullah. bẹ́ẹ̀ bá ta sí àgẹ̀rẹ̀ yọ bọ́ sáàkì àmọ́ bí a ń pẹ̀ fún mi Allah. ó sì ní wà nǹkan kan kí ọjọ́ ẹsẹ̀ náà wọ́n ti pè é wọ́n wá láwọn fẹ́ dára lọ́dọ̀ mi lónìí ó ní táwọn rí wọ́n sì dé wọ́n pitú ó sì hàn lẹ́ẹ̀kan náà. Allah. mo kí yín púpọ̀ a ní sàfẹ́kù yín Amin. mo wá kẹ́ni ni Ayakumullah. mo débi àrètí ẹni ọba kíbọ̀ ṣiṣẹ́ wù dáadáa yọ lọ Mákà lọ́dún yìí Illahu min Sulaymana. bàbá Illahu min Sulaymana. Wa innahu bismillahir rahmanir rahim. bíjà bá mẹ́mẹ́ ẹja parí ẹ̀ Illahu min Sulaymana. وإنه بسم الله الرحمن الرحيم وإنه بسم الله الرحمن الرحيم àwọn náà ti ní àlífàtú Tìjàníyà الله لا إله إلا الله bíṣẹ́ ò bá mọ̀ èèyàn mọ̀ pé wọlé yìí Ọlọ́run mọ̀ حياكم الله gbogbo àtàrí èèyàn ni wọ́n máa wò. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم bàbá وإنه بسم الله الرحمن الرحيم mo kí àwọn ẹ̀yà mi lójú tó mo wá fi ìyá mi tẹ́mi mi balẹ̀ bẹ́ẹ̀ àmà fẹ́ dán kankan kan wò ìyá wa yí ta mẹ́tù لا إله ó ẹ̀sìn bá kíbọ̀ sí Ọlọ́run الله ètè gẹ́lẹ́gùrà èyàn dábò gbẹ́lábùrà kàhé حياكم الله mo kí ìyá wa lẹ́yìn dá mo kí ìyá wa gbágbá mo kí ìyá wa àlùkò mo tún kí gbogbo ẹ̀yin ìyá wa ní kíbọ̀lì aṣara alukurani ta ké àníyàn mẹ́ta ni àníyàn àkọ́kọ́ maulana ashiri ahmed rufai inda salati رحمه الله تعالى àtàwọn òbí wọn àti gbogbo àwọn sàdáàtù ní mọ̀lẹ́fù nílé sàdáàtì tí wọ́n ti lọ sọ́dọ̀ Ọlọ́run máa wá kẹ́kọ̀ọ́ wọn. آمين ọbídẹ́rì maulana adam abdallah al-alori والله الله ẹ bá ń kíbọ̀ ṣiṣẹ́ wù. àníyàn àkọ́kọ́ nù kùránì àkọ́kọ́ maulana
afáàmì àgbà bílẹ̀ sàlàtì ọba dókùnkùn lónìí ẹni ọlọ́fi ṣe sábàbí ẹ̀ Maulana Nakibul Ashraf rahimahullahu ta'ala. ọlọ́mọ bùkún kẹwọn Àmín. afáàmì tí mo wá gbọ́dọ̀ rẹ̀ tó ìpèsè sí rẹ̀ náà mo mú àtẹ̀mí àti Zainul Qadiriyati òun náà ni Maulana Sheikh Zazali hasbunallah Radiyallahu ta'ala anhu. ẹ bá kí mo sì sẹ́wù Ṣéwù. ọlọ́mọ Àmín. bá ń sálẹ́kùn kẹwọn Àmín. ẹni ọba sàmì dáadáa ọlọ́wọ́n kẹ gbogbo òkú tiẹ̀ náà Àmín. bàbá wa Sugaba nílé sàlátì bàbá wa ìdásíkò àgbà àti ìdásíkò kejì bàbá wa asala Muhammadu Buhari Muhammadu Hashimi bàbá wa Isa bàbá ọ̀tẹ̀ tọ́jú gbọ́n ẹ̀gbọ́n musa òǹdẹ́sẹ̀lẹ̀ àti amúṣẹ́kì ẹ̀gbọ́n ọmọ ẹ̀yà ọmọ bàbá náà ju àgbálẹ̀ nígbà ó ti rí àpẹẹrẹ ńláńlá lára ṣéwù ó ní mo gbé àgbà fún ọ lọ́lọ́ fi dára ni bàbá yín ká ti mọ wípé bàbá kí o gbé yín máa wẹ̀hùn Ẹ ṣeun. ọlọ́mọba mi kẹ́ gbogbo wọn àníyàn Kùránì kejì gbogbo àwọn alárànṣẹ́ mi ọbẹ̀ yẹn láti rí bàbá bíi Ajé Abdul Hakim Ajé Taofik Elepo Ajé Lukumanu onírin àti Allahu Nuru láti Kútọ́nù gbogbo wọn yẹn àti gbogbo ẹni tó ṣe pé ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Kùránì kan gbogbo bàtà àbàdìdé ẹ̀yìn lẹ́ẹ̀mí Ọlọ́run kò bí abùkátà ẹnu kọ̀ọ̀kan wa. Àmín. Kùránì ẹlẹ́kẹta gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ èrè ewu lọ́wọ́ bí tí ń dùn àwọn kan nínú àwọn kan máa jẹ́ pé ọ̀fẹ́ tán tọkọ sí ní tán ọlọ́pẹ́ àdúsí àrìn máa wọn aṣáájú lọ́wọ́ a sì róbi tá a wà yìí Ọlọ́run lọ́kàn náà débẹ̀ Allah. a sì lè dára wa sọ àti gbogbo àwọn ọmọ mi àwọn khulafa àwọn mukaddamin tí wọ́n pitú lónìí pẹ̀lú òye ìtẹ́lọ̀ ni ò lè rí tí bá ń gbàgbé bára káàkiri àárín láàrin wákàtí kan ọlọ́mọ nsánú gbogbo wọn Àmín. Kùránì kẹta nù. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. Ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Bismillahir Rahmanir Rahim. Wa qalu ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون
ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يسعرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله صدق الله العظيم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وبهم طويلنا آيات جمالنا إلهي يا بالخير وزعما سليمان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وبهم طويلنا آيات جمالنا إلهي يا بالخير مسمى سليمان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سيدتو إساعده باسمك سيدي محمد عبد الله يسني وسندي الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله على الصائب الوردي مدينة باسي على صاحب الفيض الله عليه سلام الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق
والآت بالمن سبق نادى الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا الله أتي أنوي كوبا شيخ حامد تيجاني رضي الله تعالى عنه. مولانا الشيخ الحاج إبراهيم النياس نياس رضي الله تعالى عنه. شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. كوبا باوا صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته. آمين. كوبا باوا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدبي رحمة الله عليه. Ọlọ́run ọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tí wọ́n ti lọ tí wọ́n wáyé tí wọ́n ṣe dáadáa bàbá wa àgbà bàbá wa Sheikh Al-Fadil الشيخ حامد الرفاعي الصلاتي رضي الله تعالى عنه. اللهم صل على فيهم. آمين. اللهم صل في ìkẹ́ Ọlọ́run bá fi kún ìkẹ́ wọn. آمين. Ọlọ́run bá fi àánú kún àánú wọn. آمين. kò ṣeéṣe ká má tọrọ ìkẹ́ àbáàánú fún wọn ni gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́yìn wọn yìí náà ti fi hàn yí pé ẹnìkẹ́ ni àánú ni wọn. الله. ọlọ́mọdé àwọ̀ kẹ́nà. آمين. gbogbo àwọn ọmọ wọn tí wọ́n ti lọ bá wọn ọlọ́mọṣàyà fi gbogbo wọn. آمين. dórí bàbá wa Nakibul Ashraf fadilatu Sheikh Abdullahi As-Salati. رضي الله تعالى عنه. ọ̀dọ́rọ̀ bàbá wa Sheikh Isasili Sambo رحمة الله عليه. ọlọ́mọṣàbàyà fi wọn. آمين. kẹ́wọn tó bí wọn. آمين. kẹ́wọn afá wọn. آمين. kẹ́wọn ìyàwó wọn. آمين. àbárkọ́lá àwọn ẹni ọlọ́run. آمين. mo kí àwọn màmá wa láti lè bàbá wa Salati gẹ́gẹ́ bí bàbá wa Amiru Jésì ṣe kí wọn láì yọ ẹnìkan kan lẹ̀ ọlọ́run mọ́sàjà àdéhùn pẹ́. Àmín. wọ́n ní alẹ́ ayémanu fọlẹ́ ayémanu ولو كان أبو haba بكر Bakri باليسار. fìlẹ̀ṣà. wọ́n ti ajá pé Abubakar ló wà ní Yemeni lónìí. mo gbé látọ̀dọ̀ àwọn ṣéwù wa ṣẹ̀yẹ ọlọ́mọṣàjà àríyìn pẹ́ ọba tí ọpọ́n yín lé ọlọ́mọkàn yín lábùkù ọba tó ti dá yín dáadáa ọlọ́run má yí yín padà sí àìdá. Àmín. bàbá wa ṣéwù Sọ́líhù ṣẹ̀yẹ ọlọ́run bá kẹ́ bàbá náà Àmín. ọlọ́mọṣà kẹ́ bàbá náà Àmín. ọlọ́run kọ́ yá fi wọn o. Àmín. mo fi ti kí àwọn àlùfáà wa àlífà òkè ogun ọlọ́run bá kí ọlá nàbí àmọ́. Àmín. Àmín. àlùfáà wa sàrúwà mo wá kí àlùfáà òkè ogun lápapọ̀ Ṣéhù Tàwfíkì أدام الله حياته. Ṣéhù Lìkúlì ọlọ́run sábà dúró tì آمين. alibarika ọlá nàbí wa Muhammad صلى الله عليه وسلم. ọlá yẹn tóbi ọlọ́run ọlá yẹn kan ọlọ́run. wọ́n á kí àwọn ṣéwù wa tọ́gbọ́ bá ti ní wọn ó sì rá mi rúlì jésì wọn ní 6 and 5 5 and 6
ọlọ́run sọ wọlé anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. èsì de utuba tí wọ́n ṣe utuba alukwani fún wa ti tọ́ka bí wọ́n ṣe jẹ́ ọba ọlọ́run mọ́mú malẹ̀ ọlọ́run kó lára yín o. àmín. àti àṣẹ rẹ̀ náà. àmín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. wọ́n fi tí wọ́n kí àwọn baba wa lẹ́gbẹ̀ẹ́ alifoke ogun. ọlọ́run sábà dé tì. ayatakum. àmín. mo á kí sẹ́nu alikọ́dìrí la àjàṣẹ́ Ìlọrin Èkó ọlọ́run sàjà rí yín pẹ́. àmín. ọlọ́run tó ní ọmọ adé alátọjọ́ tó ti pẹ́ ọlọ́run má jọba jẹ́ o. àmín. olùbáríkọ lánàá ẹni ọlọ́run ọba tó sọ ẹ̀yin pẹ̀lú bàbá wa Amiru Jésì pọ̀ látìgbà tó ti pẹ́ ọlọ́run má dà ní irú o ọlọ́run ẹni ọlọ́run olùbáríkọ làwọn afa wọ́wọ́ àwọn jàǹkẹ́jàǹkẹ́ wọn pọ̀ ń jòkó mọ́ni ránbẹ́ńbẹ́ ọlágójú àwọn ìmáàmù wa lọ́gbà bẹ́ńbẹ́ ìmáàmù Sadella sẹ́wọ̀lẹ̀ halika bẹ́ńbẹ́ Sheikh Nashir àwọn bàbá wa Al-Guniyawi bẹ́ńbẹ́ ọlọ́mọ sábà dó ti gbogbo yín pa yín ló. àmín. àfọ àwa Sheikh Labib striker. ọlọ́mọ sábà rí yín pẹ́ńbẹ́. àmín. owó ẹ̀yin tẹ́ jẹ́ alárísìkí tẹ ẹranṣẹ́ ọlọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn Amiru Jésì ṣe kà á. bàbá àdínì. ọlọ́run má fi yín bú ìsìlámù o àdínì. àmín. má fi ìsìlámù bú ẹ̀yin náà. àmín. mo kí bàbá onípẹ́ ọlọ́run jẹ́ àárín yín pẹ́. àmín. àlùbáríkà làwọn ẹni ọlọ́run. wá kí bàbá wa yẹ padà nísìn ìyàmí pọ̀ ni wọ́n. bàbá wa àlejò ọlọmọsàbà ajáre kọlá àwọn ẹni Ọlọ́run Ọlọ́run Nábì wa Muhammad mo kí gbogbo jama abikibi tó ń kálukú àgbẹ̀yìn olùfẹ́ Ọlọ́run gbogbo àwọn ìyá wa alásàlátù lápapọ̀ Ọlọ́run bá tọ́jú yín alibarikọlá Nábì màmá tó bí bàbá wa Amiru Jésì ọlọmọsà kẹyà náà àmín. Ọlọ́run bá yá fi ìyá wa náà bàbá tó bí Ọlọ́run kẹ́ bàbá náà Ọlọ́run yá fi bàbá náà. àwọn alhaja wa Hajara Salati ọlọmọsàbà ya fi wọn ọlọmọsàbà ya fi wọn kò sẹ́ni tí e ní sẹ́mìlì ní tiẹ̀ bá anabi sọ pàdéjà ní sẹ́mìlì ní tòun sẹ́mìlì ní àfáànù ọlọmọsà ya fi arajà náà bá kẹ ọlọmọsà gẹ o ọlọmọdé àpò tí a fi lẹ ọlọmọdé ọba jẹ. alhaja wa tí wọn wá ṣẹ́kù fún bàbá wa ní ìsìn alhaja wa rahama Ọlọ́run tọ́jú gbogbo yín àtàwọn ọmọ lápapọ̀ wọn bẹ̀rẹ̀ látòrí bí ọlá agbóhùn tọ́lọ́mù bá fa Ọlọ́run má fọkàn sẹ́rù ọ̀kan yàgò wọn yàn Ọlọ́run jẹ wọn yanjú àtọmọ ẹnì kọ̀ọ̀kan náà wọn á padà sọ́dọ̀ oníkan ní Amiru Jésì. afisahullah wa adamullah wa ayatahu. Ọlọ́run wọlé àwọn ẹni Ọlọ́run wọlé àwọn àfa. a ti ń ṣe é bọ̀ ọjọ́ ti pẹ́ àmọ́ kò rí Ọlọ́run rí nítorí ara yìí kì í sùn ní ọjọ́ ara ti jìn ọba tí ò wá ní ọrẹ nǹkan náà Ọlọ́run yóò máa gbòòrò sí o. Aki baba wa Alifa Salati Ọlọ́run sàjáde yín pẹ́ o. àmín. alibarika ọlá àwọn ẹni Ọlọ́run. marhaban marhaban marhaban. Allahu akbar. Allahu akbar. Alhamdulillah.
ọlọ́run sọ àjẹ́ ara wọn bàbá pẹ́ Àmín. ọlọ́run ẹni ọlọ́run jàmáà lọ́kùnrin lóbìnrin salamullahi alaykum wa rahmatulahi wa barakatuhu. السلام ورحمة الله وبركاته. anta ya siddiqu ya mustanadi يا مستندي innani yawm lahanta maksadi uzbi aidi lilihula ya sahidi يا سيدي watasaadini ana aluwa tadi وطدي kun ami sikihinu tarama balabi anka ya misikinu shehin tolabi أنك يا مسكين شيخ طلبي ya babakir ya babakir aleka sikoti la tadani lele hadayi urwati مروتي inna uyam yasiduna uli أعنكم الله sayuhum amala al-murabbi al-fasali in tajifu anni ila mimman harumu ismuka mimman tarumu alamin عالمي naru haribi asihati lihumami أممي waihali in lam takununi amin نعم كيف رجالا أبقاكم كيف رجالا إنهم في سورة وهناك لقوم لسورة سورة شيء بالغ الإدوات دعواتي غير واني كما هي قدوتي قدواتي مصطفى صلى الله عليه وسلم مصطفى ياسين يكون وسلي أحمد الفاسي تجاني هبالين فبك أولاي أبي فيدوتنا أبو الفيدة وغسالي صاحب الهجاتنا حجاتنا فافتحوا الباب افتحوا الباب فافتحوا الباب فادخلوا بكم لأسيرا في الغد خياكم أسكلهما إليه برضا ضريح المسكين شيخ مرتضى وكذا فاروقنا يا ربنا يا رب ما هلوري آدم الهسواتنا سواتنا وسلام الله دوما سرمدا على آل النبي هاشمي أمدا وقل الحمد لله أطول الله بقاءكم وسلام على عباده الذين اصطفى الله خير لأما يشركون وكل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون ربي أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا تريده وأدخلني برحمتك في عبادك الصالحين ربي أوصيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أسأبهنا لأسنا إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أسسنا الحسن لغفور شكور. títóbi Ọlọ́run وقل ربي أدعني مدخل صدق أبقاكم وارجني مرجع صدق واجعلني من لدنك سلطانا نصيرا واجعل لي من لدنك سلطانا نصيرا. نبي كريم نبي
ومن كل خلق الله في القدر أفضل أتاك ربك وفي الخلق أولا وقام مقاما لم يكن فيه مرسل مقاما لم يكن فيه مرسل sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọlọ́run mọ́sá bá wa kí ànábì. sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa kí ànábì. ọlọ́run kọ́yà bí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá wa Mawlana Sheikh Adam. tí bàbá bá fẹ́ sọ̀rọ̀ wọn náà kó àṣẹ ìdí ànábì. sallallahu alayhi wa sallam. wọn ní àkó àṣẹ ìdí ànábì. sallallahu alayhi wa sallam wa radiyallahu ta'ala anhu. ọlọmọsà bá yọ́nú sí wọn ọlọ́run ẹni ọlọ́run mọlúdì ànábì sallallahu alayhi wa sallam ẹ̀ka tí mo fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí lálẹ́ yìí ọlá yìí pé ilé àwọn Sufi la wà. túrùkù pọ̀ láyé tó lé lọ́gọ́rùn méjì kadiri sasaliya ń bẹ asikambadiya ń bẹ oríṣiríṣi túrùkù ń bẹ láyé àmẹ́ ìtọ́ gbajúmọ̀ náà ni kadiriya àti tìjàníyà. tẹ́yà bá wá dé lọ́rin lónìí ojúlé méjì náà la ní ojúlé tìjàníyà àtòjúlé kadiriya. kadiriya tìjàníyà kan ò síwájú bọ́ tiẹ̀ síwájú bàbá wọn wíìrì pàkátà ọlọ́run ò fún wọn láṣẹ orí ń bẹ̀ bàbá wọn wíìrì pàkátà lọ́nà sára ojú ọ̀nà ni táwọn èèyàn máa mọ wọn yìí pé ilé tìjàníyà tí gbogbo ti ń jẹ́ tìjàníyà tó wá ń dìde nínú ẹ̀ lárí ti bàbá wa àdáńgbá nínú ẹ̀ lárí ti bàbá wa alájí múyà bàtà nínú ẹ̀ lárí ti lè balógun àríta fa alábìdún wọn lọ bẹ́ẹ̀ kadiriya nílọrin lónìí ilé kan ọgbàwájú ilé salati gbé wọn ṣe kadiriya síwájú bàbá salati ńlọrin nítorí tọríkà wọn ṣe wọ alimi nìyẹn tí wọn ṣe lé àfa ṣe alimi nìyẹn amẹni Ọlọ́run fìràn ṣé òun dá salati ni. rahmatulahi alayhi. tí ń jásí pé tí wọn bá ní ilé kadiriya nílọrin ṣé òun dá salati ni. rahmatulahi alayhi. lọ́wọ́ jẹ́ kí n fẹ́ kí ọmọ jẹ́ tọ́pìkì lónìí ní húlíkù ìwà tabala ń ṣe mọ́lúdì ànábì kí la fẹ́ mú lára ànábì mẹ́ta làwọn Sufi pẹ́rọ̀ sí al-Islam wal-Iman wal-Insan ìsáni yẹn ni wọ́n ń pè ní húlíkù. Al-Qur'an wọ́n sọ fún wa yìí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana. liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Ọlọ́run ló gbé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó gbé kalẹ̀ ní àwòkọ́ṣe rere àríkọ́ṣe dáadáa. Ọlọ́run ní bẹ lára anabi wa Muhammad. kana lakum bi rasulillahi uswatun hasanatun. uswatun hasanatun. ìyẹn ní fi ń jásí pé tí ó bá ti síwá kò sẹ́sìn kò sí ẹ̀sìn kò sí ti ń jẹ́sìn gbàgbé ẹ̀sìn. tí ó bá ti sí húlíkù ìwà gbogbo tó wò ó kí nùnú ọ̀ ń dààmú ara ẹni nítorí òkò gbanú àwẹ̀ ọ̀ ń dààmú ara ẹni. tí lọ́jọ́ kó rí bẹ́ẹ̀ asọ́láàt asiyam asakat alhaj bọ́ bá wo gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí ti ń jẹ́ orígun ìsìlámù tá a sọ pé ẹ̀sìn ní
bọ́ ọba wo gbẹ̀nà alukurani tó ọba máa wá ọlọ́run ò torí nǹkan kan gbé mẹ́rẹ̀ẹ̀rin yìí lẹ̀ kò sí ti mẹ́rẹ̀ẹ̀rin ta fàásì tó kọjá wa láì sí wà kí ni jẹ́rùn ọlọ́run ní wùtúrú máa wíyà ìlẹ́yìká. minal kitabi wa aqimi salata inna salata tanha anil fahsha'i wal munkari. وتل ما ويا إليك يا رسول من الكتاب انت مو بفهم القرآن نكا وأقم صلاة فينو سرلو تو مو في اوكينو إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. iṣẹ́ tí mo fi ó ṣe lára rẹ̀ tí ó bá ti ṣe òun waste àsìkò ẹni lórí irun tẹ́ni ànìfàṣà والمنكر. asọ́láàt ìwà ni tó bá dédé àwẹ̀ ibi tó pa náà kọ́ lọ́n lóyìí ọlọ́run ní ẹ̀wọ̀n ladina amanu kutiba alaykumu siyam. kama kutiba ala ladina min qablikum la'allakum tattaqun kẹ́ ẹ lè fi ṣọ́ra níbi ẹ̀ṣẹ̀. asáwẹ̀ tó gbà tó bá ti níwá kò sáwẹ̀ tó bá kò níbi tí ń jẹ́ bọ́bá kò níbi tí ń jẹ́ sàká wá kọjá ó ti kò níbi irun ó ti kò níbi àwẹ̀ wá lọ sọ́dọ̀ sàká kò sí tọ́lọ̀ ń fẹ́ fi sàká rẹ̀ ṣe ìwà lọ́fẹ́ ló bẹ́ẹ̀ ó ní wúsí mi àmú wá lè hìn. sadaqatan tutahhiru wa tuzakkim biha kusi min amwali sadaqatan tutahhiru wa tuzakkim biha. usmi abali gba anabi gba n'owó wọn àwọn tí wọn náà wọn lówó yẹn tó o bá gbà nínú owó wọn ni mí ni àmúwálì sadaqatan kọ́ máa jẹ́ sàrà tutahhiru wa tuzakkim biha. kó lè fọ̀ wọ́n mọ́ níbi kíni níbi ìwà tí ò da ọlọ́run wá dídì túlẹ̀ ó ní wá tuzakkim biha. tẹ́síkíà ìwà ni lòláwà kò sí ti jẹ́ sàká bẹ́ẹ̀ ni tó bá lọ síbi ájì kí lọ́lọ́run torí ẹ̀ gbá ájì rẹ̀ alhajju ashhurun ma'lumatun faman farada fihinna al-hajja wala rafasa wala fusuqa wala jidala fil hajji. alhajju ashhurun ma'lumatun faman farada fihinna al-hajja. ọlọ́run ní alhaji ashhurun ma'lumatun hajj tá a sọ fún yìí ashhurun ma'lumatun oṣù kan tá a mọ̀ faman farada fihinna al-hajja. ẹni a bá ní tiẹ̀ tó ase lọ́rọ̀ yẹn fún pé ọlọ́lọ́dún yìí. wala rafata. ọlọ́run ní o torí ẹ̀ pin fi ọmọ kà torí kankan. wala fusuqa wala jidala fil hajji. la rafata wala fusuqa wala jidala fil hajji. mẹ́tẹ̀ẹ̀ta ìwà lọ́lọ́run fẹ́ pé tó o bá ti dé Mákà o kò sí rọ̀fásà kò sí jidala fil hajj. jẹ́ kí wàá rẹ̀ ó da lọ́la àti tí o bá ti sí wà kò sẹ́sìn. ìwà ni àkórí ẹ̀sìn tí ẹ̀dá bá ti lùsì mistake táwọn yẹn wá ń ṣe láyé ni pé wọ́n bìlífù yìí pé ẹ̀sìn rẹpẹtẹ lọ́lọ́run fẹ́ lò mélòó ló ṣe kó tó dọ̀. bí wàá bá wa sọnù lọ́dọ̀ gbogbo ẹlẹ́sìn akírun nìkan kò gbọ́dọ̀ sọnù lọ́dọ̀ sufi láyé bá kírun bá sọ wà nù sufi ò gbọ́dọ̀ sọ wà nù. ó tọ́jú sọ pé níbi orin àfa kan tó bá rẹ tí ó ní tasawufa. inna tasawufa lubusi sufi tarqaw. mumini. inna tasawufa laysa tasawufu lubusa sufi tarqaw wala buqauka inganna mugannuna. inna tasawufa sabunu wa
tazkiyatun. Inna tasawufa sabunu wa tazkiyatun. Lil qalbi thumma lahadha dini tajmilun. Thumma lahadha dini. Inna tasawufa. Inna tasawufa. Inna tasawufa sabunu wa tazkiyatun. Ó ní tí ń jẹ́ Sufi sọ̀bùnù ọ̀sẹ̀ ni. Wa tazkiyatun. Kí nǹkan mọ́ òun ni wọ́n pè Sufi. Lil qalbi thumma lahadha dini tajmilun. Ibo ni kí ṣiṣẹ́ lil qalbi. Ó ní lẹ́yìn ẹ̀mí. Thumma lahadha dini tajmilun. Ìwà wù tàṣọ́wù ni ó mú ẹ̀sìn rẹ̀ dá wọ́n wá wọ Ọlọ́run. Farati ipe tí ń jẹ́ Sufi kí ló farati. Ìmọ̀ wa máa ń bá tún ìmọ̀ni. Àṣẹ wọlé aláwí. Inna tasawufa duna al-ilmi tadlilun. Tasawufa duna al-ilmi tadlilun. Sábà yìí wí ọ̀rọ̀ ni ọ̀gá kírun lànàbí kò sẹ́ni ó kírun tó mọ́ sallallahu alaihi wasallam. Ọ̀gá ẹni tó gbọ́lọ́ngbọ́ là nábì kò sẹ́ni gbọ́lọ́ngbọ́ tó má. Ànábì pàṣì nílé Islam, ànábì pàṣì nílé iman, wọ́n pàṣì nílé isan, wọ́n á wọlọ́hùn. Ìjẹ́dá wa fẹ́ dà má nábì, ọ wa fẹ́ sọ wàálẹ̀. Máa wo bí tó ti fẹ́ dà láàmú o, àánú náà ni o, níjọ́ tí wọ́n pa Musa. Ó dùn. Ó ní Amusa ẹ̀yọ̀ kẹtẹ pa yìí 70 èèyàn ni màá padì. Ọlọ́run ti wá rí pé ó ti dùn ọ̀rẹ́ mi ó ti fẹ́ sọ wàhálẹ̀. Ọlọ́run ní in. Wa in aqabtum fa'aqibu bimisli ma uqibtum bihi wa la in sabartum lahuwa khairun. Ọlọ́run òkè mi pé ọmọ gbẹ̀san àmọ́ tó bá gbẹ̀san. Fa'aqibu bimisli ma uqibtum bihi. Wọ́n yọ ọkọ̀ yẹ ẹ̀yọ̀ nǹkan tí wọ́n gbà wọn. Aman. Wa la in sabartum. Ọlọ́run wá dá padà sínú ìsáàni. Ó gbé kó ní màkàmà Islam wal iman. Ọlọ́run dá padà sínú ìsáàni. Lẹ́yìn sabartum. Wà á sabartum. Lahuwa khairun lis-sabirina. Ọlọ́run tó bá ìṣe mo ṣe mọ̀ ọ́ mọ́. Lẹ́yìn sabartum lahuwa khairun lis-sabirina. Nǹkan kan dààmú rẹ rí. Oní ìfẹ́ dààmú rẹ nu. Wọ́n bá ṣèṣe bó ṣe wọ́n máa tọ́ ọmọ máàmù mọ́ra òun náà lónìí tó wá tún máa múra torí Samsa yẹn náà tẹ́lù mi ló fi ṣe. Wasbiri wa ma sabiruka illa billahi wa la tahzan alayhi wa la taku fi dayqin mimma yamkurun.